Ọọ̀ni Ilé-Ifẹ̀ kábíyèsí ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì Ọ̀jájá the second. Kábíyèsí ti sọ̀rọ̀ ó tún ti sọ̀rọ̀ tuntun lórí ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ olórí Ìṣílẹ̀kùnọlá Naomi Ògúnṣèyí tó wà nínú ọgbà ẹ̀wọ̀n ìlú Ìbàdàn lágbègbè Agodi ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Bẹ́ẹ̀ ni kábíyèsí ń fi àdúrà ránṣẹ́ sí olórí Ìṣílẹ̀kùnọlá Naomi ìpè Ọlọ́run tó kó Daniel yọ nínú ìhò kìnìún yóò kó arẹwà obìnrin náà yọ lọ́gbà ẹ̀wọ̀n àti inú wàhálà tó ti bá ààrẹ báyìí. Ẹ rántí wípé inú ọgbà ẹ̀wọ̀n ni olórí Ìṣílẹ̀kùnọlá Naomi àti gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Alhaji Oríyọmí Hamzat inú wọn wà báyìí láti inú oṣù kejìlá ọdún tó kọjá. Ìṣẹ̀lẹ̀ tó sì ṣẹlẹ̀ lọ́jọ́ 18 oṣù kejì ọdún tó kọjá the 18th of December 2024 ni ló gbé Oríyọmí Hamzat àti olórí Ìṣílẹ̀kùnọlá Naomi dé ọgbà ẹ̀wọ̀n nítorí pé lásìkò tí olórí Ìṣílẹ̀kùnọlá Naomi tó fẹ́ ṣètò láti pín owó àti ẹ̀bùn fún ti àyájọ́ kérésì fáwọn ọmọdé 5,000 ní pápá ìṣeré Islamic High School tó wà lágbègbè Báṣọ̀run ní ìlú Ìbàdàn ní làwọn èrò tó ya wá bẹ̀ náà ju 5,000 tó ṣètò sílẹ̀ lọ táwọn èrò tó fẹ́ súnmọ́ $9,000 náírà 9,000 children and people tí wọ́n sì wá síbi ayẹyẹ náà èyí tó jẹ́ kí wọ́n máa ti ara wọn tó sì bẹ̀rẹ̀ sí ni máa ti ara wọn pa. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí òkú ọmọdé bíi 35 35 children lives ni la gbọ́ pé ó sọnù níbi ètò náà èyí tó jẹ́ kí ariwo ńlá gba gbogbo Nàìjíríà tó sì jẹ́ pé nítorí eléyìí níjọba ni wọ́n ṣe fọlọ́pàá gbé Oríyọmí Hamzat àti olórí Ìṣílẹ̀kùnọlá Naomi nítorí tí wọ́n láwọn ló ṣagbátẹrù ètò náà. Ìwà ìbìkítà wọn ẹni ó sì fà á tí àwọn ọmọdé náà tó fi kú rẹpẹtẹ bẹ́ẹ̀. Ṣá o nítorí pé olórí Ìṣílẹ̀kùnọlá Naomi ó ti fẹ́ Ọọ̀ni rí níṣẹ́ lọ́pọ̀ èèyàn ni wọ́n ń sọ pé ó yẹ kí Ọọ̀ni kó ran obìnrin náà lọ́wọ́ pàápàá bó ṣe jẹ́ ìyá ọmọ ẹ̀ èèyàn ọmọọba Tádéníkáwò Ògúnwùsì. Ṣùgbọ́n ní ìgbà tó ń tún sọ̀rọ̀ lásìkò tí ìwé ìròyìn Punch tí wọ́n pè lópin ọ̀sẹ̀ tó kọjá níṣe ni Ọọ̀ni máa sọ̀rọ̀ nípasẹ̀ agbẹnusọ ẹ̀ olóyè Moses Ọláfárè. Nígbà tó ń sọ̀rọ̀ Moses Ọláfárè ní àwọn kò ní ọ̀rọ̀ kankan táwọn fẹ́ sọ báyìí nítorí pé ọ̀rọ̀ ti wà ní ẹjọ́ wọn láfi káwọn dúró di ìdájọ́ alẹ́ ẹjọ́ àti wípé Ọọ̀ni kò ní nǹkan méjì míì tó lè ṣe ju kó máa fàdúrà ran Ìṣílẹ̀kùnọlá Naomi lọ́wọ́ lọ. Olórí ní Ìṣílẹ̀kùnọlá Naomi Ògúnṣèyí olórí ló ṣe tó fẹ́ dìbì báyìí o àti pé látìgbà tó ti wà lọ́dọ̀ Ọọ̀ni tó máa ń ṣe irú oore bẹ́ẹ̀ àwọn ọmọdé ò kú rí kódà Ọọ̀ni lẹ́yìn tó kúrò láàfin àwọn àtúgbọ́ kó tó ń ṣe kò sẹ́nikẹ́ni tó kú ó ní ṣùgbọ́n ti Ìbàdàn yìí ló yàtọ̀ tó sì ní òun gbàdúrà pé Olódùmarè kí ó wọ láàánú rẹ̀ kó tú sílẹ̀ ṣùgbọ́n tó jẹ́ kó dìímọ̀ pé kò sí nǹkan tóun lè ṣe báyìí nítorí pé ọ̀rọ̀ ti dé ilé ẹjọ́ ọwọ́ ilé ẹjọ́ sì ni ọ̀bẹ àti iṣu wà.